gbogbo èèyàn lágbàáyé mọ̀mọ́ tó gbédè kẹ̀búyẹ̀rì kẹ́ńkẹ́ Báṣọ̀run Àmọ̀túndé ilẹ̀ Yorùbá Ajíbìdé dára ilẹ̀ Ìbàdàn ní ti lé tó kó ẹ̀yin lẹ tó kọ lẹ́tà o lẹ́ni Báṣọ̀run ó wàá dákẹ́ lórí ọ̀rọ̀ Gbẹ́ngà Ẹ̀rìnkìnrin lónìí àlè sọ́tàn 1000 years to this time bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí pé ó bá wọn alára ṣe ó bàjẹ́ rọ̀ṣẹ́ ó bá wọn lọ́gbọ́n àgáṣe àmọ̀tà èdè àjẹfọwọ́lábà ó tètè ó mà ṣe o ikú ò jẹ́ ń gbádùn ọ̀rẹ́ mi kòkòrò burúkú kan báyìí kò jẹ́ kí n gbádùn obì tó ń gbó ṣe é dá ojú yìí mọ̀ ẹ̀ ń bá dá ojú yìí máa wò nínú yóò kan àyà rẹ máa wò dáadáa ní àjọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Nàìjíríà àti nílẹ̀ òkèèrè lókè òkun àwọn eléyìí ṣé nípa ìgbóhùnsáfẹ́fẹ́ lásán ni àbí nípa ìfitánnámátánná di nǹkan ayọ̀ létí afẹ́ lórí afẹ́fẹ́ àbí ká darí iléeṣẹ́ odidi iléeṣẹ́ ká gbélé ní lọ́wọ́ èwo lásán ń bẹ̀ ó kọ́ tí ò lè parẹ́ nínú ìwé ìrántí pèdèpèdè nílẹ̀ Nàìjíríà ẹnu oníkàlá láti gbọ́ pọ̀n ọ̀rọ̀ Gbẹ́ngà tó ní tòní o ẹ mú ìjókòjó dáadáa ẹnìkan bá mi sọ̀rọ̀ jẹ́ ń fún wọn lésì ó ní ẹ bẹ̀rù Ọlọ́run tákùlá ń tá a rí ni gbogbo àná là á dìtàn ìtàn ayọ̀ ní Gbẹ́ngà Adébóyè dà ìtàn ayọ̀ ni tí a bá lè yàn ráyé wá Gbẹ́ngà ráyé wá tí a bá lè yàn bímọ ó bímọ tí a bá lè yàn kọ́lé ó kọ́lé tí a bá lè yàn lókọ ó lókọ bí a bá lè yàn lókìkí ó lókìkí òkìkí tí ò tún wá bàjẹ́ tí ò parẹ́ bí tànẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹ káàbọ̀ fúnra yín ẹ sọ̀rọ̀ kí n tó máa fi ọ̀rọ̀ wá torí pé wọ́n ní a liar doesn't have memory. Yóò gbàgbé ẹ bá ń parọ́ yóò gbàgbé ẹni táwa gbé kalẹ̀ yìí òdodo sán lẹ́nu ẹni tí wọ́n jọ lájọṣepọ̀ rí ni kí lorúkọ yín sà. orúkọ tèmi ni Ọláyínká Ọláyanjú àwọn kan mọ̀ pé mi ní Mọ́gàjí Ọ̀yẹ́là. Mọ́gàjí Ọ̀yẹ́là. Mo ṣe díẹ̀ níwọ̀nba ká sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ nípa kọ́ lẹ́nu àwọn bàbá yìí náà là ń. díẹ̀ kọ́ ẹ ṣe púpọ̀ lọ́rọ̀ o. Ọlọ́run lọ̀rọ̀ ẹ ṣe púpọ̀ lọ́rọ̀ o. èèyàn ò lè sọ̀rọ̀ tán. ẹ ṣe púpọ̀ lọ́rọ̀ o. èèyàn ò lè sọ̀rọ̀ tán. Ọláyanjú. bẹ́ẹ̀ni. Gbẹ́ngà Ọláyanjú. Gbẹ́ngà Ọláyanjú kọ́ Ọláyínká Ọláyanjú. tó Gbóyèga làwọn àlórúkọ mi o. ìyẹn burú afájà lọ sí bàbá ọjọ́ tá a bá débi sẹ́ńsẹ̀ là á ṣe. bẹ́ẹ̀ni. ẹ ti máa gbọ́ fínfín pé ètò lórí Gbóyèga Lawal TV channel ní orí YouTube ó ti di gbajúgbajà bẹ̀rù yín ọ̀bà wọn àti ìsìn ń bẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ nípa Gbẹ́ngà kò tí ì tó kò tí ẹ̀ tí ì kún tó báwo lẹ̀sìn máa Gbẹ́ngà Adébóyè sí kí ló pa ń pọ̀ rí ǹjẹ́ ẹjọ́ sèrèkìnrin tó kankan rí ẹ má pẹ́ ọ̀rọ̀ sọ o. ṣe rí Gbẹ́ngà Adébóyè tó bá ṣeé ṣe àbá pè ní ànábì kan torí ìṣesí àti ìhùwàsí rẹ̀ wọ́n máa ń yàtọ̀ sí tọmọ èèyàn. sẹ́ranko wá ni. ni mo ṣe pè lánàbì kan. ànábì kan. ẹni tí ó sì dúró tí ó sì máa sọ àsọtẹ́lẹ̀ yóò sì ṣẹlẹ̀ sí ọ. àbí àpè láǹjànú. àrà ń jẹ̀nu rí ṣùgbọ́n àmọ́ pé àwọn ànábì ṣe nǹkan kan. èèmọ̀ ni. tẹ bá ní èèyàn tó le ó le ṣùgbọ́n nínú líle òun àtúnwá mọ́ ó fẹ́ràn kó máa dùn èèyàn nú. fún bí àpẹẹrẹ tó bá ní ọyá ẹja lọ ṣe fàájì o ẹ bá pé 20 ó lè sanwó ntẹ́ ẹ bá jẹ ntẹ́ ẹ bá mu ṣùgbọ́n kàn lè wù ọ́ kó ní Gbóyèga ìwọ lọ́ọ́ sanwó o ẹni bá mọ̀ wọn ṣe mọ̀ pé tí ò bá sówó lọ́wọ́ yín ẹ lè sọ pé yín ní sanwó kankan o ẹni bá ṣe bẹ́ẹ̀ ti dáràn. ká orú ọ̀ràn wo. wọ́n ó padà ṣe fàájì wọn ó sì fẹ́ ní ìhùnlẹ̀ síbẹ̀ yóò mọ bí ó ṣe rìn wọ́n ó mú ẹni nso ni wọ́n ó sì fọ̀ràn yóò fi ilẹ̀ ṣùgbọ́n tó bá ti mọ̀ pé kò sówó lọ́wọ́ ẹ̀ àlàyé kò sówó lọ́wọ́ ẹ̀ yóò wà ní ẹ máa mú nǹkan yóò sanwó kẹ́tó lọ yóò ti rún owó mọ́ ọ lọ́wọ́ iye ó bá jẹ́ yóò rún mọ́ ọ lọ́wọ́ ó wàá dàbí pé wọ́n lọ gbayì láàrin èrò. ṣé ẹ mọ̀ pé ó yá kì í fẹ́ a ti wà ní òde kan tó olórin ń kọrin ló bá ní ẹ̀yin èèyàn ọkàn mi ń sọ pé obìnrin tó wà lọ́ọ̀kan yóò nílò owó ẹ̀já dáwó fún. láì béèrè ẹ mọ̀ gbọ́. ibo nìyẹn ti wáyé. pati kan ni. pati wo ètò yìí a máa ń sọ location time. ok ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan lọ́dún kan a bá ń ṣèpàdé sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ àti wá wà nínú ìpàdé òun. níbo lẹ ti máa péjọ ń gbà náà lẹ́kọ̀ọ́. inú ọgbà LTV láti máa ń ṣe meeting ẹnìkan wá mú ọ̀rẹ́ rẹ̀ dání ẹni òun jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ tó mú dání kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ìyẹn wá ní àwọn tí wọ́n Gbẹ́ngà Adébóyè ẹ mọ̀ kéèyàn ló ń fẹ́ rí Gbóyèga Lawal kí wọ́n á ní ká lọ ìyẹn rí ọ̀rá yìí àwọn agbèdè bẹ̀ Gbẹ́ngà Adébóyè wá fi ọwọ́ ẹsíkìlà mo fẹ́ bá ń yá fọ́tò ọkùnrin ló bá gbọ́wọ́ lé
ọkùnrin náà bá fẹ́ ya fọ́tò ẹdú ẹ mọ́ ti yá ó lè lọkùnrin ilé bó lè ya fọ́tò níbo wàláhì ọ̀sẹ̀ kejì náà mú àwọn èèyàn kó jalè. àwọn náà wà níbi tẹ́ ẹ dídọ́. àwọn pèdèpèdè kódà àwọn bíi ẹ béèrè lọ́wọ́ bíi Démọ́lá Balógun ó wà ń bẹ̀. ọmọ Ìbàdàn ní Démọ́lá Balógun àwọn yòókù sẹ́mu àwọn tó ṣojú ẹ̀ gangan ni mò ń sọ fún yín tẹ́mọ̀ pé èrò pọ̀ àwọn kan bọ́ sẹ́gbẹ́ kan làfẹ́ yà ó lè làwé yìí ní ilé bó lè ya fọ́tò sẹ́mu pé oní mo ṣe ní ànábì kan ní láàyè rẹ̀. wọ́n mú ẹni ẹ láàrin ọ̀sẹ̀ méjì. wọ́n padà mú pé ó jalè kì í sì ṣe pé ó ti jalè kì í bóyá ó ti ń jà tẹ́lẹ̀. kí ni tó gbé nǹkan kùn ni. a lè sọ sẹ́mu pé Ọlọ́run fún wa yàtọ̀ síra wọn Gbénga Adébóyè ó jẹ́ nìkan tí mo ń wá ìmọ̀. n tí lọ bẹ yẹn kí ni tí ẹjọ́ ṣe pọ̀ rí nígbà tó dé tó sì le tó tòrò gbé sórí afẹ́fẹ́ pé ó ṣe léyè mọ̀ ni o. àmọ́ níbi. ẹ̀yin àti ẹni mò ń sọ. mo ti rí ibì kan tá a ti jọ jókòó ní kò mọ onítíátà kan. ta ni tíátà ó ti jáde láyé ní. ní kí ló kọ́ tíátà. Fúnmi Martins. Fúnmiláyọ̀ Martins. níbi tó ti ń ṣe ìkómọ lọ́dún náà lọ́wọ́ ní Ìjú Road Gbénga Adébóyè ń ṣe àáfà bàbá Ìjẹ̀ṣà ń ṣe arọ́wàsí. ti ṣe iṣẹ́ wọ́n dùn yànnú náà ni o. ẹ̀mọ̀ bí téèyàn bá ti ń ṣẹ̀fẹ̀ tá a bá ti ń ṣe fàájì tó olúkálukú kàn jókòó ó débì kan ṣe báyọ̀ ní ẹ sọ fún Fúnmi Martins kó ṣọ́ra fún kú òjijì kò pọ́dún kan lẹ́yìn ẹ̀. tí Fúnmi kú ọmọ sátúwá fún bẹ́ẹ̀ rìn àjọ ni. bàbá kan wà bàbá yẹn ń ta music ẹ mọ̀ jẹ́ ń dákọ̀ bá ń ta CD. ẹ máa dákọ̀ sẹ́rí tó yìí. ẹ lọ sí bàbá Bọ̀láàdì ni. Bọ̀láàdì music lóṣooṣù. àwọn ọmọ rántí. bàbá Bọ̀láàdì lóṣooṣù. tí wọ́n bá sì wà láyé àwọn ọmọ àmọ̀ pé ń tọ́sẹ̀lẹ̀ là ń sọ. tí bàbá Bọ̀láàdì bá dénú tó bá ti dẹnu géètì LTV tó bá ti bí wá pé Gbénga ṣé Gbénga wà ń bẹ̀ tó bá ló wà ń bẹ̀ ni ìní wọlé yóò ríran sí mi tó bá ní CD mi ò níta kò níta ló sọ̀hún bàbá kò níta yóò ya bàbá ya fẹsẹ̀fẹ́ yóò ní mẹ́jọ oríran sí mi. kí làbá wọn pè kí làbá pè Gbénga. àbóyá àǹjẹ̀nù kan wà tí máa jíṣẹ́ fún bí àpẹẹrẹ ẹ wo Ìyá Rainbow lọ́dún tí Ìyá Rainbow ṣe fíìmù wọn kan Gbénga Adébóyè ló ṣagbátẹrù bí ìyá ṣe ra mọ́tò ló ní ìyáṣẹ́ ẹ̀ tí ì ra mọ́tò wọ́n ní ẹ jábọ́ ẹ ṣubú lẹ́nu dáńfó ẹ ní mọ́tò ní mọ́tò wọ́n ní láàárọ̀ ọjọ́ màmá lòun lọ bá ń lé ló bá sì ń wò pé tó bá yá màmá wọn ò ní pè yín. màmá sì wà láyé o. màmá wà láyé ẹ lọ bè lọ́wọ́ Ìyá Rainbow ó ní màmá ní ó sọ pé tó bá yá wọn ò ní pè yín sí fíìmù wọn àyà wọn já pa pé n tá a fi ń jẹ wọn ni ó ní kò pé oṣù mẹ́fà lẹ́yìn ẹ̀ tí wọn ò pe àwọn sí fíìmù wọn tí wọ́n ń pè yá wa míì táwọn náà jẹ́ ìyá wa wo náà ń pè ìyá Àwẹ̀ró ìyàwó ló ń bẹ láyé kọ́lọ́ bá kọ̀ọ̀rún kẹ́wọ̀n ìyàwó ló ń bẹ láyé kọ́lọ́ bá jẹ́ kẹ́mi rẹ̀ ògùn kọ́pẹ́ láyé. àmì ẹ lọ béèrè ayé ìgbà yẹn ni ayé ò wá pè ya ni wọn ò wá pè Ìyá Rainbow sí fíìmù wọn wá ń pè Ìyá Àwẹ̀ró. kódà Gbénga Adébóyè tún sọ ọjọ́ kan ó ní ìyá tí n bá ti kunlé mi ilé tẹ̀ ń kọ́ yín bá yín kun ṣùgbọ́n kò dúró kunlé ara rẹ̀ tó kò bá ìyá kunlé. torí pé tó ń bá kunlé òun wà kun ti yín nígbà tí o sì ti kunlé ti ara rẹ̀. ọyọ́ kọ̀ọ̀kan tiẹ̀ tán ọwọ́ àpò orílẹ̀ ìyá kun. Ìyá Rainbow. ṣe rí ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu Gbénga Adébóyè nígbà míì tàṣẹ ẹni tó sọ pé ẹ wo òkú bá mi ìjọ ló ní o ìyẹn ní kẹ́rin kankan bá ń sìnkú bá mi o ṣọ́ọ̀ṣì tí mò ń kọ́ fún bá mi ni ẹ bá ń ṣí fún kò dúró sin bàbá rẹ̀ wọn. ṣe bọ́rọ̀ ṣe ń wéra wọn. ó lè pọ̀. wọ́n ń kọ́lé ẹ̀bí lọ bèrè lọ́wọ́ Bóyè Ìbírónkẹ́ àbúrò rẹ̀ kan ni tó bá ti gba táláyé bá ti gba OMC ìbínú ni Bóyè ó fi gbowó lọ́wọ́ rẹ̀ tí ó mọ̀ lọ kọ́lé ìwọ lọ mọ́lé òṣìṣẹ́ nǹkan bínú bá bí mi mo lè mọ́ kó tẹ̀lé ń lọ nínú ilé kò súnú ilé òun jọ kàn kú rẹ̀ pé wọ̀ bẹ́ẹ̀ ṣẹ́rí pé bí ọ̀rọ̀ bí àṣẹ ni. nǹkan ó lágbára púpọ̀. àwọn ṣẹ́rí oríṣiríṣi ẹ̀rí ló lọ lọ́dún kan a ní àwa nínú ọgbà LTV àwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà là ń ṣe mítìnì o Gbénga Adébóyè bá wa lọ bá abẹ́fàgbọ̀rọ̀ náà wà láyé bàbá gbọ́n wà láyé ó bá lọ bá Ambrose Ṣómìdé ó ní Ambrose àti dàgbà ní ẹnu iṣẹ́ yìí kò yẹ kí a mọ̀ lè mọ̀ fún àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn wa lówó ìwọ mú 5,000 wá Ambrose bá fún ní 5,000 ọ̀nà ìdá tẹ̀lé mi. mo lẹ jókòó sí jọ́nà lọ. inú ọgbà LTV inú ọgbà inú tí wọ́n ti ní ọ́ọ̀lù tó wà níbi Èkó FM tí fáànù gbáragàdá abúlé wà mẹ́ báyìí. ni Ambrose bá tẹ̀lé ó bá ní ká lọ ó lọ ọ̀dọ̀ bàbá gbọ́n a fẹ́ fún àwọn èèyàn lówó fún mi ní iye báyìí bàtí bàbá gbọ́n fún ó bá yọ commission fún Ambrose inú owó tí bàbá gbọ́n ló bá ní bàbá gbọ́n tẹ̀lé mi nígbà tí ó wà bọ̀rọ̀ jẹ́ ló bá gba ọ̀dọ̀ abẹ́fàgbọ̀rọ̀ lọ abẹ́
a fẹ́ fún àwọn ọmọ kéékèèké yìí lówó èdè wọn ní bí ń pè é bá sọ̀rọ̀. a fẹ́ fún àwọn ọmọ kéékèèké yẹn lówó wọ́n náà mú 5,000 Abe ní Gbénga ó tún gbé 419 rẹ dé ibi tíṣẹ́ ti jánu torí Abe mọ̀ dáadáa ìwọ ọlọ́ọ̀bá láàlú. yóò kúkú ṣe ní tí ó ṣe ló sọ ohun so àìmọye nǹkan ní Gbénga Adébóyè jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n kinní kan ni kì í fẹ́ bànújẹ́ àwọn ní ọdún kan Akeem Ẹnudùnjuyọ̀ ń bẹ láyé mo ń dá kọkàn lè mọ ni. bàbá ìpínlẹ̀ ọ̀nà ẹ̀ bá ń pa ṣẹ̀bí ọ̀sá wà lẹ́kọ̀ọ́ Akeem máa já wa. Ẹnudùnjuyọ̀ a wà nú ọgbà LTV náà ni ó ní mo nílò 25 báyìí mo nílò 25 ní Akeem ní 15 ló wà lọ́wọ́ mi Akeem sì fẹ́ lọ fi 15 lọ sin gbèsè ní Island ni Gbénga Adébóyè ni kó wá àlàyé àdéhùn kó wá ló bá kó fún ẹ mọ gbọ́ o ló bá kó fún ló bá ní bá ń wá 1,000 yà sí 25 mo need ẹni tó gba 15 lọ́wọ́ ẹ̀ tí o ti máa bẹ́ẹ̀ ló bá tún ìyẹn bá tún bá wá 1,000 ní bá Akeem bá dá ríkodò nínú Fẹ́mínà lójókòó mẹ́ bí yóò máa sọ̀rọ̀ ó sá ń ronú Gbénga Adébóyè kan lọ ni ó tó 2 hours lẹ́yìn ìgbà yẹn ló bá dé Akeem ti kúrò ń bẹ̀ ló bá ní ẹni tó bá láìkì Akeem nínú yín kó mọ̀ pé òun lọ lọ́run mo fẹ́ san táìtì fún ó lè lọ ẹ mọ Ọlọ́run ó ní 25 tó ń gbà lọ́wọ́ rẹ̀ òun fi repo òun lọ fi sin gbèsè wọ́n sì ti fún òun 700,000 ó sì fún Akeem Ẹnudùnjuyọ̀ 70,000 ńgbà òde pé mo ti yọ táìtì. ọyọ bọlọ ọlọlọ rẹ àtòrò òun ló jẹ́ kó rí 25 lọ bẹ̀rùn. mélòó ló ṣe yìí náà èèlò ni Akeem Ẹnudùnjuyọ̀ fẹ́ lọ sí. nínú wa mélòó ni ó ṣe tó ṣe. kò sẹ́ni tí ó ṣe kò sẹ́ni tí ó tó lè ṣe ṣe ni. n lè ṣe ẹ ṣe mọ̀ pé èmi lè mọ̀ lè ṣe pé bàbá gidi mú owó òun ṣùgbọ́n òun mọ̀ ní tó fẹ́ ṣe nínú ká mọ̀ jẹ òróró mẹ́rin ní tó ṣe pé o gba 25 lọ́wọ́ èèyàn ó wá lọ fi ìjọba lẹ hẹ́tẹ̀ ẹ̀jù láyé tí ẹ̀jọ̀ ní kankan tẹ́ ẹ hẹ́tẹ̀ kí ni mo mọ̀ sí gan. kò wá ṣe kò ṣe é hẹ́ẹ̀tì. àníyàn sàṣẹ kankan tẹ́ máa rò pé ǹjẹ́ ẹ̀ ní ilé ẹ̀ ní ìdáná kan ló máa sọ̀rọ̀ ẹ̀ mọ́. n bò dé stage kan ẹ̀ ń bá lọ́wọ́ mọ́. ẹ ṣe kí ni. ń bá lọ́wọ́ mọ́. torí kí ni bíbọ̀ ẹ bá ti bá lọ́wọ́ báyìí ọmọ kan ológun Ambrose òní ọjà ara Ambrose mú. tó bá ti mọ̀ ìyá káwọ́ sẹ́yìn ẹsẹ̀. lọ́dọ̀ Ambrose sóhun rẹ̀ máa ń jà ń gbà náà. gbogbo èèyàn ní ológun lójú Gbénga Adébóyè ẹ̀fẹ̀ náà ni ó sì fi ṣe ṣùgbọ́n nú ẹ̀fẹ̀ èèyàn máa rúgòdò ọ̀rọ̀. ẹ bá ti náwó sí báyà ni. ológun Ambrose àti gbé Ambrose yẹ̀wò wọ́n níwọ̀ lọ́wọ́ lẹ́yìn rẹ̀ ewu ló kàn mí pẹ̀lú. owó ló wá ìkànnù ewu lẹ tó lè rántí fẹ́ pé ẹ mọ̀ wò pé ǹjẹ́ ẹ sà fún ọkùnrin. lọ́dún kan nígbà yẹn àti ẹ̀ tí karabọ̀ ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ mo bá lọ ọ́fíìsì mi bá lọ́fíìsì mo kọ lẹ́tà alẹ̀ mo fi ilẹ̀ mo drop ẹ̀ fún mo kàn kọsẹ̀ bánjọ́ kan pé àlàyé mo drop lẹ́tà ó ní mo rí ẹni tó lóun rí lẹ́tà ó ní mo ṣàlàyé tó wà nínú lẹ́tà fún mi ń sì ń rọ epo sí mọ́tò yóò fẹ́ lọ bí kan ni pé kò ń ṣe kún ní wàláhì ìmọ̀pọ̀ ti sọ̀rọ̀ rẹ̀ tán ó sì kíkì mọ́tò sí ń lọ. gbogbo ń tọ́ ọ sọ látàrí nǹkan. ṣé ẹ mọ̀ pé tí ìbáṣẹni tó ní ìfaradà tó sì mọ understanding ọ̀gbẹ́ni kan wà kí la máa ń pè o a máa ń pè ní Ajíbádé Ọ̀wàlà. Ajíbádé Ọ̀wàlà lẹ́kọ̀ọ́ náà ni sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni Ajíbádé Ọ̀wàlà gbaṣẹ́ pé kó wá kéwì ní pàtí kan ó wá ya ọ́fíìsì Gbénga Adébóyè níbo ní Gbágàn náà ni Ajíbádé Ọ̀wàlà ni àbí ọ̀gbẹ́ni kan máa ń pè ní mo ná ẹ mówó ó wá dé ọ́fíìsì Gbénga Adébóyè wá ní mo mọ̀ ti gbaṣẹ́ n fẹ́ lọ kéwì Gbénga Adébóyè ní ẹ̀fún lọ́tì àwọn òríbì kan lọ bo ní lọ ẹ̀fún lọ́tì ìyẹn bá mutí ní olóyè àjèrè ń sọ pé orí rẹ̀ ó burú tó bá mutí yìí o mọ̀ ẹ́ lọ o ìyẹn bá mu tán ó mú kìnní ẹtún fún kejì ó yẹ kó lọ kéwì pa tí wọ́n ti sanwó ewì fún ló bá ń gbòòyà ní máa ń fọwọ́ bọ́jú báyìí kó tó rí ewì rẹ̀ ké mo ní ìyẹn ní olóyè àjèrè ní mo sọ fún ọkùnrin rẹ̀ ó burú tó bá kó padà lọ pátí òun tòró mutí yó. so ewì tó fẹ́ kí tó ti kọ́ nù wẹ̀ ọ́fíìsì Gbénga Adébóyè ló ti ké kò padà débẹ̀ bóyá wọ́n padà tí mọ́lẹ̀ àmọ́ ṣé mo pé òun sì ń ṣe fàájì tiẹ̀. Ọláyanjú kíní kan Ọláyanjú ní máa Ọláyanjú ẹ ṣe òṣèré. ṣé tíátà ibi mo ti bẹ̀rẹ̀ gan-an. bí mo ń lọ gan-an nù táyé wíwé dáhùn sọ láti ẹ̀ka àwọn akàn ayàbàrà nù bí mo ń lọ gan-an nìyẹn. nígbà tí Áfíríkà bí mo ń bọ̀ kọ́hún bí mo ń lọ ọ̀tọ̀ wọ́n ní kò sẹ́nìkan tó gbéná wojú Gbénga Adébóyè
nínú sọ̀sọ̀ lẹ́kọ̀ọ́ àti nìbàdàn ṣùgbọ́n èmi ọ̀rẹ́ rẹ̀ rèé mo bẹ̀rù rẹ̀ ó sì bẹ̀rù mi bẹ́ẹ̀ni a sì jọ mọ ibi tí a jọ fi Bẹ́ẹ̀ni, rọ̀ sí sí tẹ̀rìn sí. tẹ́nìkan kan ò sì lè Nùmọ̀ rí rí díẹ̀. àárín yẹn àfi tá a bá sọ jáde bẹ́ẹ̀ni kí ọlọ́run kó bá mi fi ọ̀run kẹ́ Gbénga àmín àmín. wọn lẹ́nìkan mọ̀ pé náà ojú ẹ̀ tí wọ́n gbà létí ní mìíràn ẹ gbọ́ rí tẹ́ ẹ bá gbọ́ rí tẹ́ ẹ bá gbọ́ ń bẹ̀ ní ká ẹ sọ o ṣùgbọ́n mi ò gbọ́ n lè rí ẹni tó lè sọ pé òun wà ń bẹ̀ n ó sì wà débẹ̀ èmi ò náà rí o ó wá ṣeé ṣe o ṣe mọ̀ pé nǹkan kan ni ó fà á tí ó fi di bẹ́ẹ̀ ó ṣeé ṣe ṣe é gbọ́ ni mi ì tiẹ̀ gbọ́ ọ̀dà mo mọ alágbára kan tó ṣe pé ó ní tó o bá mọ̀ pé mi ni lágbájá tó o bá gba etí mi ò ní fara rẹ ṣùgbọ́n tó o ẹ dákun, bá Sunday Igboho ni mo sọ ó ní tó o bá mọ̀ mí tí tó gbá mi létí tí wọ́n á ní ta ló gbá létí ní mi ò mọ̀ ọ̀ fara rẹ lọ Tó a pé ṣùgbọ́n láni mo mọ̀ pé òun mo mọ̀ pé òun ni ọmọ ọ̀jẹ̀ tán ó ṣeé ṣe kán gbá létí àfojúdi nìyẹn ó ṣeé ṣe kán gbá létí kán mọ́ mọ̀ ṣé mọ̀ pé iṣẹ́ tá à ń ṣe yìí ó máa ń gbé wa pamọ́. wọ́n dà nǹkan lẹ̀ mìíràn mọ́ tà ń sọ ara- eléyìí yàtọ̀ ó possible ó ó ṣeé dà ṣe nǹkan lẹ̀ mìíràn ó ṣeé ṣe torí ó wọ́n sọ ṣeé pé ṣe. mìíràn tú lórí ní tà ń sọ yìí o Ẹ́, bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n kúrò ṣùgbọ́n pé mìíràn wọn ò padà sẹ́tù mọ́ àbí? pọ̀tẹ́tù o lórí ọ̀dà pé àlàyé bu èpèjọ lẹ̀ ṣùgbọ́n ẹni tó sojú ẹ̀ kòrókò tá alága mìíràn gbà náà wọ́n ní Sokoti Alágbà Abdulrasaq. Sokoti wà ń bàdàn báyìí wọ́n wà kàn ó wà ń bàdàn. wọ́n wà kàn kòrókòrò ló ṣe gbogbo ìta àwọn wí látijọ́ ẹ̀ àwùgbọ́ àwígbọ́ ni ni. wọ́n wà Sokoti alágbẹ̀dẹ ọ̀run wọ́n wà kàn èyí sì wà Abìjàwàrà wọ́n wà kàn àwọn gbogbo àǹtá ń sọ àwọn eléyàn nù ẹja fi ti mọ́ra ńlẹ̀ ok lápá kan bẹ̀ ṣé ẹ̀yin àti Gbénga ọjọ́ dúbẹ̀ fẹ́ rí Ọlọ́run ẹ lọ bẹ̀ ṣé kò ṣeé ṣe ṣéyàwó ẹ̀ lẹ lọ tóòsì níbi kan àbí girlfriend ẹ̀ kò ṣeé ṣe ṣé kò tóòsì tí number one èmi ò kúndùn obìnrin kí lẹ wí sà n kúndùn mo obìnrin fẹ́ kẹ́ repeat ẹ̀ n ò kúndùn obìnrin àtọ́mọ̀ èèyàn sọ ṣe é rí wọ́n nìkan ni èmi ò ní lé obìnrin ṣùgbọ́n ẹni ọmọ lé mi ò bọ́n bá lé mi wọ́n ó bá mi o. mi ò make una no chase me mi o ò if you kúndùn chase me obìnrin. you go catch me mi ò o. kúndùn obìnrin gbogbo àwọn tó wà bíi everybody tó ń wò wá nínú studio náà wọ́n mọ̀ pé mi ò kúndùn obìnrin Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tí wọ́n bá lé mi wọ́n bá mi. wọ́n bá mi bí tọrọ lóbìn lé o ẹgbẹ́ wọ́n bá yín bẹ̀ gédégbé. àwọn tó lé mi ní o àwọn obìnrin ní ò lé mi ní ò bá mi Tó. so mo wọ́ọ̀nù n wọn. tẹ́ lè sọ ń pa Gbénga Adébóyè nìyẹn ó pọ̀ ṣùgbọ́n nǹkan kan wà Mm. ń bẹ lára gbogbo àdìsìn kí ni èmi wọn bóyá ẹni ti filẹ̀ kí ni èmi fi tèmi lẹ́ ń jẹta kí ni ọtí èmi ti sá fún tipẹ́ ọdún kẹlò ṣé mọ̀ pé ara yìí n ta lò 20 30 40 years ago kọ́ la ṣe ń lò yìí ń dàgbà sí i mú kíní kan sì ni ẹ máa gbọ́ ṣé mi nígbà kan wà ní gbogbo 92 tẹ́ ẹ bá mọ̀ tí 93 wọ́n bò lọ́lọ́ tí ó ṣe ta ọ. ṣe rí èrè ń pọ̀ láyé 92 93 94 every day nígbà náà lọ́hùn àwọn tí ẹyọ kan tí máa ń wọ damask o màá sì mú 15 lójoojúmọ́ séèyàn ní ní àbí ọ̀rọ̀. nítorí pé owó ń bẹ lápò àárín fi ṣe a sì ní bùkátà tó fẹ́ ẹ̀jẹ̀ jù. ọ̀dọ́ sì tún wà lára. thank you ṣùgbọ́n níjọ́ tí ọlọ́run sọ pé òun dé ṣe mọ̀ pé díẹ̀díẹ̀ ni èèyàn mọ̀ mọ̀nà báyìí Gbénga máa ń mutí sá. kò lè kì í mutí ṣùgbọ́n òun lọ títí gbogbo èèyàn mú. ọ̀rọ̀ ò yé mi o kò bá kó ká tó nìyẹn kì í mọtí. ṣùgbọ́n òun lọ títí ọtí gbàgbé jápín kan mu jápín kan mu. ẹgbẹ́ ara rẹ̀ kà fún nígbà mo ti mẹ́kàdé 1994 jápín kan mu ọ̀sán ni sọ kí n fún tó máa tó àṣírí èèyàn mọ̀ tù mọ̀ tù. àjẹjẹ ń sọ bẹ́ẹ̀ mi tún ti àti mẹ́kàdé lọ́jọ́ náà ni ọ̀sẹ̀ kìíní lọ odidi oṣù kan tá a sì lọ mẹ́kà kò sọtí kò sí nǹkan kan kódà mo ń wá káàkiri mo lọ Riyadh mo lọ Haram mo lọ gbogbo bí tí àwọn tẹ̀sán wà yẹn náà fi síbẹ̀. kò sí nígbà tó ẹsẹ̀ méjì ẹ̀mí mi kú mẹ́ máa sọ fọlọ́n má jẹ́ wọ́n jẹ́ mú mọ́ lọ́gẹ́rẹ́ mọ́ a kú mẹ́ àdé Nàìjíríà ọ̀sẹ̀ kìíní ọkùnrin náà ló kó rẹ̀ bí o ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta mo á ní pàjì kan tá a fẹ́ ṣe bí àjọ̀dún kan àbọ̀dé Mẹ́kà welcome dance. lẹ́yìn tí ń bẹ̀ wọn àbọ̀dé Mẹ́kà oyin ni àbọ̀dé Mẹ́kà ijó ni ijó àlèlè ọbẹ̀ ẹ̀sìn jẹ́ rẹ́kọ̀dù mi ẹlẹ́ẹ̀kẹta ń gbà náà now àṣìmí ní sọ káàkiri ọ̀gbẹ́ni ọwẹ ó mọ ti lónìí kò bọ lónìí ló bá ní bó wà nìkan ọmọ náà fi sí wà lábẹ́ àwọn èèyàn ti mú nǹkan lọ mo fún ọ lówó mo kódà tẹ bá gbọ́ sí lọ́wọ́ ìní bọ̀ yín lọ́wọ́. ibi tó tẹ mo ṣẹ̀ṣẹ̀ tí Mẹ́kà dé tẹ. ẹ má bà Mẹ́kà jẹ́ mọ́ la. ọba tó àkókò kan lọ́wọ́ rọ̀lẹ́ gbogbo ẹnu yẹn èmi ó sì kọrin
oníṣojú òní máa tì ọ́ tó bá lórí ṣe ìṣojú òní máa tì ọ́ báyìí kankara àmì láyà àwùsù bí láì yóò náà ṣe é tání. ó ní àwùsù bí mukaila ló máa ní nọ́nọ́nọ́ ọlọ́kẹ́ tó bá ní ọ̀dà pé ọlọ́run pẹ̀ kẹ́yìn má lọ ẹ̀bù ó máa lọ gbẹ́bù wá pẹ̀lú sinap ó máa ní kí n fi díẹ̀ sọ́wọ́ àti máa lò tó lọ náà ẹ̀yìn ò ní mo bá fà ó di kan ṣọ́ọ̀tì kìíní ṣọ́ọ̀tì kejì ṣe bí ṣọ́ọ̀tì kan lèyàn rà lò ó ní mùsùlùmí lè tọrọ ajá ọmọ ẹ fẹ́ kórìí téèjì ó ṣàjẹ́ bẹ́ẹ̀ tàbí mo lò àlò yẹn tán àwọn yẹn sọmọ tí mo ti mú ti pẹ́ wá kọ̀ dá system robot mo mọ̀ pé mo ti wà pa kódà tí n bá gbá orin mú orin ó mọ̀ pé wọ́n kọ̀ ọ́n. so àti sẹ́wọ̀n tán o ẹjọ́ mi ti wá pọ̀ ká tó kú sí gbogbo ẹ̀ mọ́ ẹ ṣàgbọ̀ pé àwàdà yóò ti wá le. lọ́ba gbé kú dàdé oh sorry wọn sanwó advertisement. ó ta gbé ọtí tí ń wọ damaski dé. oníṣẹ́ kìíní mu ọ̀dọ́ ní kápẹ́ kan mu oníṣẹ́ mu ó ní èfófó rẹ̀ yóò kílẹ̀ àgbò kíní ẹ̀ sọ ó lè gorí. ní tó ti ṣiṣẹ́ bíúrì ni. ó wá tó sẹ́ẹ̀bù ní tí mo ní mi ò ní mú kí ni mo tún wá débẹ̀. n bá wa sọ báwa ní Alhaji Bako Maka Alhaji Bako Sinap. a tún fi sọ àwọn àdájọ́ yẹn so maa ni astagafurla tí lè mọ ìmẹ̀lọ kan mi wá astagafurla sọ ẹ̀ ń débẹ̀ náà mọ̀. ẹ tán pè lọ́mọ èèyàn. àwùjọ tá a wà ó lọ ń dẹ́yàn ní inú òun sì bàjẹ́ so ẹ̀ mọ́tí mọ́. àti fi ilẹ̀ rárá àfi tí máa fẹ́ mu wáìnì wáìnì yẹn sì tún ní kàtígórì máa wo kò ní ní akọ́wọ̀ mọ́ akọ́ kọ́ńtẹ̀ǹtì ẹ̀ kí n tó bá wọn. ó lè ní akọ́wọ̀ mọ́ kò ní pọ̀ ẹ ti mu tíbọ̀ dá. ok tí máa mu January tí ètò fẹ́nu kan títí November mo wá bọ ọdẹ kọkọ rẹ. ẹ ṣe bí èmi àtọlọ́run náà ni. tó ta lẹ rí nù Gbẹ́ngà Adébóyè tí ẹ máa wò pé àwọn ilé ìjọra ni wà mélòó ni wọn níbo ni wọn wà lórílẹ̀-èdè Nàìjíríà. a mọ̀ tanra wa a lè fi èèyàn kankan wé Gbẹ́ngà nítorí pé iṣẹ́ olúkálukú kan ń kọ́ lára àwa rẹ̀ nínú ìwà tí mo bẹ̀ lọ́nkọ́ lọ́n fún mi lára rẹ̀ ni ìfifúnyàn. ìfifúnni. ó ní ètò effort tí wọ́n pawó náà mọ̀ gbọ́ ẹ̀yin boys 70,000 lápá lónìí ẹ̀ mọ̀ kó 30 lọ ọ́fíìsì ibi abába 40 jẹ́dé ìmọ̀ àmọ̀ rẹ́rìn gbogbo ẹ̀pọ̀ wọ́n sì ná gbogbo tó kó mẹ́ owó mi ò tún wọlé. owó mi ò tún wọlé. kí ló wá dé tẹ́ ẹ̀ kọ́ bẹ́ẹ̀ látìgbà náà tẹ̀ dì sí. a ṣe ń kọ́ látọdún kelo lẹ́tọ̀ kọ́lé. epo tí ò bá tí ì dára ẹnu ògò kò lè dára àdérí. ìwọ nìyẹn pé kò tí ì tó. réètì tí ó fi ń ṣe tiẹ̀ àti ìdébẹ̀ ni. gbogbo tí ń fẹ́ ní rí gbà yẹn. torí pé Ọlọ́run àwọn kan náà kọ́ wa rẹ̀ kan ẹ jẹ́ n fún l'example bàbá Bashiru Adisa bàbá gbọ́n ó kọ́ wa kan lọ́wọ́ Gbẹ́ngà Adébóyè ẹnìkan wà lẹ́yìn wa Bashiru Adisa wọ́n ń pè ní Ìdòwú Wasila ọmọ Ìbàdàn ni ó tún lọ́mọ iṣẹ́ mi à ń pè yẹn ní kọ́kọ́rọ́ àlìjẹ́nnà Sulaiman Ọláwọyìn ọmọ Ìgànná nìyẹn Sulaiman ni àfa àpọ́nbélé ni kò síbi tán lọ tán bá ti pèrún báyìí lọ kírun tá bá wá lọ ṣètò l'Abẹ́òkúta Ìdòwú wọn sọ fún bàbá Bashiru Ọlọ́jì tábà mọ̀ sọ́ra àfáwọn mọ̀ wọ ọ̀run mọ́ lọ ọjẹ́já kóbá ṣàmọ̀ gbọ́ ló bá dijọ́ yẹn bá da Abẹ́òkúta ni wọ́n bá lọ sanwó fún ọ àwọn kóbá lọ́dọ̀ ta ni kó mọ́ bá wọ wọ́n wá lọ òtẹ́ẹ̀ tó yẹn sùn wọ́n mọ̀ sanwó yàrá extra tá a fa ọ sùn wọ́n ti bá a bá obìnrin kan sọ̀rọ̀ tí ó lọ sùn tí wọ́n wá lọ Ìdòwú àti Bashiru yìí náà ni wọ́n wá lọ sí ibìkan wà l'Abẹ́òkúta láti máa mu àgbo oníjẹ̀dí àjẹ̀dí wọ́n ti wà ń bẹ́ẹ̀ tẹ́ tó wọ́n ti ṣáìṣáì. àáfàá yẹn èyí mú yóò nìkan fóun ní láìmù yóò wà fóun ní òrombó wọ́n ti lọ bá àwọn yẹn pé ẹ bá fi ọtí díẹ̀ kún kínní láìmù tiẹ̀ wọ́n ti wá fi sí wọ́n yí mọ́ yóò mú wọ́n ti bá a bọ́ ọmọ kan sọ̀rọ̀ tíyẹn ti ń sùn dé lọ́tẹ́ẹ̀lì wọ́n á dọ̀tẹ́lì ó àfáà lè sùn yàrá tiẹ̀ wà lọ́tọ̀ ẹni tó ti ta nǹkan ara tó wá wọ yàrá tó róbìnrin lórí bẹ́ẹ̀dì ẹ̀dákun kí ni ó ṣe wọ́n sì sọ fọmọ tọ̀ ń tán fẹ́ẹ́ ṣe fún nígbà tán wá sọ pé ọmọ ti kó bá àfáà náà ti ń ṣe bíi tiwa máa ní àfáà náà kó mọ̀ dàbí pé èèyàn kẹ́yìn síbi táyé kọjú sí náà mo ní wọ́n gbàgbọ́ ìjọba ọ̀run yìí lọ́wọ́ ẹni tí wọ́n kó bá àfáà yà mí ó ṣe nǹkan irú tí wọ́n ó ṣe kọjá wọ́n bẹ́ẹ̀ dò ní irú àwọn ìwà fẹ́ kọ́ náà ayé Gbẹ́ngà Adébóyè lè ṣe fún yín ó lágbára pọ̀ abẹ́fà gbọ̀rọ̀ nígbà táwọn jọ ṣiṣẹ́ àwọn tí popular àwọn jọ máa ń ṣe ètò àtàwọn jọ máa ń ṣe Easter wá fẹ́ dé
wọ́n ti ṣe factory gbà yẹn Abbey wá ń ṣírò pé màá ṣe overtime ní Friday Saturday Sunday Monday owó yẹn ó wà pọ̀ ó ní Gbénga Adébóyè bá dé ó ní wàláhì Abbey ò ní lọ má ṣe pé fún mi mo máa kíní kan àwọn bá dàrú òun bá bínú jáde nígbà tí ó padà délé ó bá Gbénga Adébóyè tí mu ẹlẹ́rìn dòdò àti oògùn Gbénga ọwọ́ ẹ̀ máa tẹ bá kí ló mú ní oògùn ẹ̀jẹ̀ ni àbí wọn náà mú lòun náà bá lóhun ó sì fún un náà ẹlẹ́rìn dòdò kan ó sì tẹ oògùn ẹ̀jẹ̀ pẹ̀rẹ̀ mẹ́rin ó sì kó fún mẹ́rin wọ́n máa ń lò ló ń bá dà sẹ́nu ló ń bá mú ẹ ṣáà máa gbọ́ òun bá dà sẹ́nu ló ń bá lò bá ní ó ní bóun ṣe lò tán ní Gbénga Adébóyè bá yọ igi ní bá ń léhùn kiri kí inú rẹ̀ ó lè tètè dàrú. irú àwọn ẹ̀dá wo kirikiri ó ní àfinú ṣe gbó ọlọ́mú ọ aṣọ́gun yàgbẹ́ ló fún kí sóògùn ẹ̀jẹ̀. ìwọ lọ ẹ wo Ọláyínká tọ́ílẹ̀tì ní Abbey fagbọ́rọ̀ gbé dàárọ̀ Monday orí bí olè mo sọ fún ọ̀pọ̀ ní lọ bí iṣẹ́ kankan. ó lè wá fún lówó. ṣùgbọ́n ó ti àti mo sọ fún ọ̀pọ̀ ní lọ sí ìsọ fún ẹ nítorí ọ̀sẹ̀ bọ́ọ̀ gbà mí gbọ́ ìyẹn fẹ́ mu àwùfù mọ́ ẹ̀rín dòdò oògùn ẹ̀jẹ̀ ló ń mu oògùn yàgbẹ́ ló fún tán. Ọláyínká Ọláyanjú nígbà tí a sọ lẹ́ẹ̀kan pé sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ rí i pé gbogbo àwọn tí wọ́n ń dákọ̀ látàárọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n bẹ́ẹ̀ni gbajúgbajà sí ni àwọn tí wọ́n ń dárúkọ wọn tí wọ́n jọ lájọṣepọ̀ tí wọ́n sì wà láyé bàbá wà láwùjọ ara wa tá a bá ń sọ̀rọ̀ inú wa máa ń bàjẹ́ pé Gbénga ò sí láàrin wa mọ́ ó máa ń dùn wá. wọ́n máa ń bàtà lé. gbogbo líle rẹ̀ máa ń wà náà nítorí pé ì máa fi fa nǹkan kan yọ ni tó mo dúpẹ́ lọ́wọ́ yín pé mo pè yín ìpẹ̀jà tí ń lé mú ti kí ń lọ bí oṣù kan báyìí ní ìsìnkú láàrin yín. mo mọ̀ ń bẹ lọ́run lọ́wọ́ báyìí kọ́lọ́ bá ń wá 48 hours kẹ́yìn ọmọ lo 24 hours kémi ọmọ lo 48 nínú ọjọ́ kan torí a nílò táìmù ni. tó kò burú gbogbo rẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ni òun ló bá lè ṣe tó lè jẹ́ ògbó ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an ǹjẹ́ títí gbà mẹ́ta tó máa pè yín fún nǹkan míì tẹ́sí máa jẹ wá Gbóyèga Aláwọ̀ lórúkọ mi o ẹ̀yin wa ẹ bá ní share kẹ́ẹ̀dẹ̀ subscribe kẹjẹ kẹlòmínà tó rí wọ Ọláyínká Ọláyanjú àfínjú pèdèpèdè nílẹ̀ Nàìjíríà àti nílẹ̀ aláwọ̀ funfun lọ́hùn Ọlọ́run jẹ́ kí ó bàjẹ́ o títí ìgbà míì ọ̀hún Gbóyèga ló sọ fún mi pé ẹ má kú ń bẹ́ o èmi àti yín ni gbogbo ẹsẹ̀ bàtà kan káàkiri ẹ ṣe sà ẹ ṣe àdúgbò o.